Assalamu alaikum ẹ̀yin tèmi ṣàlàáfíà lẹ́wà gẹ́gẹ́ bí èmi on point by two ṣe wà lẹ́ni thank you always mo kí everybody ẹ wo kíní ìtàn ó máa ṣe wá ní àǹfààní gidi gan ni ṣóyè yín orógbó dáa ibẹ̀ yẹn kọ́ ni mò ń lọ orógbó ó ní advantage gan ẹ̀yin náà mọ health benefit bí wọ́n ṣe sọ ọ́ ṣóyè yín ó dáa fún cough and catarrh very well ó dẹ̀ ní bó ṣe máa eradicate food poisoning yes àwọn kan sọ wípé ó máa ń jẹ́ káwọn pẹ́ ó máa ń jẹ́ kí nǹkan ọmọkùnrin wọn wà up to point at that time but àwọn nísìn ìdí tí mo fi jáde ni pé èèyàn méjì mẹ́ta mẹ́rin mẹ́wàá tó jẹ́ wípé wọ́n ti ń jẹ orógbó 3 times a day wọ́n dẹ̀ ti dàgbà complain wọn nísìn ni pé àwọn ò rí àtọ̀dá so èmi as herbal practitioner tí mo sì ń fi gbogbo ọjọ́ tí mo fi ń research natural foods natural plants mo wá lọ sọ́tún mo wá lọ sósì mo rí i pé orógbó náà wà lára ó lè fà á tó jẹ́ pé wọn ò rí àtọ̀dá mọ́ ibi tí mo ti wádìí pé ṣé orógbó lè fà á ṣé orógbó lè fà á I came across this report yẹn ó wá guide gbogbo doubt mi report tí àwọn researchgate tí wọ́n share as uploaded by Otu Effiong Mesembe ìwọ tẹ́ bá fẹ́ ní lẹ́ǹtì mo lè fún yín ó wà lọ́wọ́ mi àbí kẹ́ lọ cross check lórí internet pé àwọn kó àwọn rats wọ́n sọ àwọn specific type of rats wọ́n kó wọn jọ wọ́n share wọn into 2 groups mi fẹ́ pẹ́ lórí fídíò yìí wọ́n wá lo orógbó fún àwọn this particular group one group fún 30 days pẹ̀lú normal feed àti oúnjẹ wọn àti omi after 30 days wọ́n wá discover pé àtọ̀ àwọn rats yìí ó decrease in motility àti effectiveness àti activeness wọ́n no decrease wọ́n ní wọ́n pa wọ́n pọ̀ gan pẹ̀lú àwọn obìnrin wọ́n rí pé wọn ò lè fún obìnrin lóyún ṣé òun kọ́ ló wá dífá fún àwọn ọkùnrin tó wà ní later age nísìn wọ́n pọ̀ in numbers o tí wọ́n ní àwọn ò rí àtọ̀dá ìwọ tó bá wá ń gbọ́ mi tó wà lára àwọn ọkùnrin tó ní àwọn ò rí àtọ̀dá at this age possibility wà pé o ti jorógbó jù orógbó dáa yes àwọn ọkùnrin kan sọ wípé wọ́n jẹ́ káwọn wà up to point òun náà ni ṣé ẹ rí i pé ó jọra wọn àtàwọn ọkùnrin tó ń complain nísìn pé wọn ò rátọ̀dà at later age àti ìwádìí àwọn research gates ṣé ẹ rí i pé ó jọra wọn orógbó no doubt ó ní energy tẹ́ bá jẹ́ ǹsìn ó ń fúnyàn ní energy ó lè fún yín ní libido ṣóyé yín but gbogbo energy ó fast forward ni ṣé ẹ mọ̀ pé caffeine normal caffeine yìí náà ẹ wò gbogbo ẹ̀ tẹ̀ ń jẹ tẹ̀ ń lo caffeine tẹ́ bá lo caffeine sìn yìí tó bá ti elapse ẹ máa rí pé ẹ máa tired ìgbà tẹ́ bá lo yẹn máa ní energy gidi gan but tó bá ti relax lára yín ẹ máa tired that means it is your energy ni wọ́n fast forward iṣẹ́ orógbó náà nìyẹn iṣẹ́ orógbó ni so ẹ̀yin tẹ́ so ọ̀rọ̀ mi lélẹ̀ mi fẹ́ sọ jù ẹ̀yin tẹ́ bá ń jẹ́ ẹ minimize ẹ̀ once a week àbí even once in 2 weeks kẹ́ wá mú enough water if at all o bá need ẹ̀ tẹ́ bá ń jẹ́ jù ó máa fast forward èyí tó máa ṣe yín láǹfààní lọ́jọ́ iwájú ni at the end of the day ẹ ní energy mọ́ ẹ máa gbọ̀n àwọn tó ń jobi jù tó bá yá obìyẹn tí wọ́n mọ́ fún wọn ní ulcer èèyàn tó ń jobi tó yẹ yín tó bá ti róúnjẹ jẹ lásìkò ẹ rí pé ó máa gbọ̀n the same thing náà ni orógbó àwọn olóyún wọ́n benefit lára orógbó tí wọ́n bá wà ní oyún tí kò sí kì í sí energy yẹn tí wọ́n bá jorógbó wọ́n máa ní instant energy bẹ́ẹ̀ tó bá pọ̀ jù tó yẹ yín tó pọ̀ jù ọmọ máa wà active ó máa wà active tó bá di ọjọ́ òkúnlẹ̀ tó di pé ìyá yẹn ò rí orógbó jẹ mọ́ ìyá máa wíìkì ọmọ náà máa wíìkì energy yín náà ni wọ́n fast forward ẹ wà careful tiwantiwa lèmi
mo support orógbó but báwọn èèyàn ṣe ń jẹ òun ni kò dáa. Báwọn èèyàn ṣe ń jẹ tó bá ti jọyọ̀ kan mú omi sí i, jẹ́ kí yẹn ṣiṣẹ́ fún ọ̀sẹ̀ kan kó tó tún lò míì nítorí end result. Tí àwọn kan bá claim pé bóyá ó ti ṣe oògùn àtọ̀ rí, oògùn àtọ̀ kọ́ ló ṣe. Tó bá jẹ́ pé ó jẹ́ kí àtọ̀ tó slow ó jẹ́ kó fast at that particular time, ìwádìí dẹ̀ ti gbé a dẹ̀ ti rí bẹ́ẹ̀. So àwọn research gate yẹn wọ́n discover pé orógbó ó ní antispermatogenic property ní orógbó. Ó lè dá ní some aspect nítorí ó ní energy bẹ́ẹ̀ ó ní property yìí nínú. So torí pé ìgbà tí wọ́n ṣe ìwádìí fún àwọn rat yẹn ó decrease àtọ̀ kínní yẹn. Kò jẹ́ nǹkan tí mo mú wá fún yín. Ẹ̀yin kan máa sọ pé what is the way out? The way out ni pé gbogbo nǹkan tó bá jẹ́ àǹfààní yìí tẹ́ bá fẹ́ lò ẹ make sure pé kò kí n ṣe caffeine. Because caffeine ó ní end result wọ́n máa jẹ́ kára yín gbọ̀n. Kò dẹ̀ ní ara yín máa gbọ̀n ẹ máa bóbìnrin sọ ara yín máa gbọ̀n àtọ̀ dẹ̀ ní wá ṣó yẹ yín. This is on point by 2 using my words for all this. Bye for now.